wàhálà dé bá àyè bàbá Ìlàkọ̀létì. Ẹni a bá wí fún ọba jẹ́ kó gbọ́, ẹni tó bá ní kó ṣe tó wá lóun ò lè ṣe tó. Ẹ̀yin àgbààgbà Yorùbá, ẹ lọ fi ọ̀rọ̀ bàbá Kollington ẹ fọ̀rọ̀ wọn kọ́gbọ́n. Mo máa play ọ̀rọ̀ tó jáde látẹnu wọn, mo máa play ẹ̀ fún gbogbo ọmọ Yorùbá tí a máa gbọ́. Ṣé rí nǹkan kan wà tí ẹ̀yin bàbá wa nílẹ̀ Yorùbá tí ẹ ti understand? Ẹ mọ̀ pé tó bá délé tán, oyè tó kan ará Ìbàdàn ó ń bọ̀ wá kan ará Ẹdẹ. Ẹ wo bàbá Kollington, ẹ wo àìsàn tó ṣe wọ́n, ẹ wo bí bàbá yìí ò lè dá sọ̀rọ̀. Nínú fídíò tí mo play yìí, that video is a big shame to Nollywood. No, sorry, fún gbogbo àwọn onítíátà pátápátá káàpàtà, fún gbogbo àwọn tó ń kọrin, fáwọn tíátà, fún everybody, fún gbogbo àwọn olóṣèlú. A big legend ni bàbá Kollington. No. Ẹ treat wọn, ẹ tún wá fi wọ́n ṣe campaign. Ṣé tí ìlú bá da, bàbá ṣe máa dúró di ẹnìkan kó tó tọ́jú ara wọn? Ṣé tí ìlú bá da, bàbá máa torí pé wọ́n treat àwọn, wọ́n á tún wá máa ṣe campaign tipátipá? Fine, ẹ tọ́jú bàbá. Fine, ẹ gbé bàbá yìí lọ sí loot. Ẹ tọ́jú wọn, ẹ ṣe gbogbo ẹ̀. Ẹ wá padà ní kó máa ròyìn gọ́vnọ̀. For what? Kó máa ròyìn gọ́vnọ̀. Kí wọ́n wò nǹkan tó ṣe. Nǹkan tí bàbá Kollington jẹ́ fọ́ àǹdì mi gan. Nǹkan tẹ́ tí ń ṣe láti bí àbí 50 years ago tí ẹ ti tẹ̀lé àwọn olóṣèlú tí ẹ rí kankan. Àsìkò tó jẹ́ kí bàbá wa bàbá Kollington, àsìkò tó jẹ́ kẹ́ dìde kírí sọ̀rọ̀ ilẹ̀ Yorùbá rẹ̀. Ní àtìgbà tí ilẹ̀ Yorùbá ti bẹ̀rẹ̀ tá ti pariwo òmìnira, bàbá Kollington ò fi jọ́kan sọ̀rọ̀ nípa ẹ̀rí àti gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ colleagues wọn. Ara àwọn nǹkan táwa dẹ̀ ṣe ń torí ẹ̀ pariwo, ara ẹ̀ ló ṣẹlẹ̀ sí bàbá Kollington yìí. Ẹ wo condition bàbá Kollington, màá play fídíò yẹn fún yín. Wọ́n ń sọ̀rọ̀ sí wọn lẹ́nu ni. Wọ́n ń sọ̀rọ̀ sí wọn lẹ́nu. Wọ́n ń tì wọ́n láti ṣe campaign tipátipá. Bẹ́ẹ̀ ni bàbá ń rọra tó ń ṣe gbogbo ẹ̀ because bàbá yẹn ò tí ì wà òkè dáadáa. Ṣùgbọ́n torí pé ẹ fẹ́ jẹ́ kó wá yin Sanwó-Olú, ẹ fẹ́ jẹ́ kó wá yin loot. Ṣé treatment tẹ fún bàbá yìí, ṣé bẹ́ẹ̀ lẹ fẹ́ fún gbogbo èèyàn? Ṣèbí torí pé wọ́n jẹ́ ní táwọn èèyàn mọ̀ ni. Mọ̀ye èèyàn tó máa dé loot tẹ máa lé padà nítorí owó. Mo sì lè dárúkọ èèyàn méjì ọ̀tọ̀ọ̀tọ̀ tó jẹ́ pé the same thing, missing intestine, tí wọ́n lé wọn padà. Arábìnrin tó wà lẹ́nujọ́ mẹ́ta ẹ̀ tó gbé lọ hospital kan tó rí fáì lọ sí loot tí intestine wọ́n máa wà ní ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run torí 700,000 wọ́n reject wọ́n máa ní loot. Bàbá Kollington wá jáde ọwọ́ ayin Sanwó-Olú wọn soríṣiríṣi. Ojú gbà mí tì fún ẹ̀yin bàbá wa lẹ̀ Yorùbá. Bóyá ká tiẹ̀ sọ pé ẹ̀yin bàbá wa gan mọ̀ tún yàtọ̀ sósì ni. Bóyá ká sọ pé ẹ̀yin bàbá wa gan tí ẹ gbọ́ pà. Kí ló dé? Bàbá ṣe ń jẹ́kùn kan nìkan tún rú. Ẹ wo nǹkan tó ń ṣẹlẹ̀ sí gbogbo àwọn popular people yìí. Ẹ wo nǹkan tó ń ṣẹlẹ̀ sí wọn ní old age. Nǹkan tó ṣẹlẹ̀ sí bàbá Kollington, ẹ̀rù Ọlọ́run bá mi. Òun ló jẹ́ kí gbogbo ẹ̀yin àgbààgbà tẹ wà nílẹ̀ Yorùbá tẹ̀ ń jẹ àjẹbá tí ẹ̀yin tẹ̀ ń lùlù bámbám ni mo yó tí bàbá Kollington ìlú ẹ̀kẹ́ fi kọ́gbọ́n. Mo wo bàbá Kollington mo dẹ̀ fẹ́ máa sunkún. Mo wo bàbá Kollington Àyìnlá, ẹ̀rù Ọlọ́run bá mi. Mo wo General Kollington, mo wò pé ẹ wo ibi tí bàbá yìí, ẹ wo condition tí bàbá yìí wà. Bàbá tó jẹ́ pé wọn ì tí bírú àwa yìí tí bàbá yìí ti ń kọrin. Tí ìlú bá da, ṣé bàbá máa wà ní condition yẹn? Tí ìlú bá da, ṣé wọ́n á ní kí bàbá máa ṣe campaign tipátipá?
lóòótọ́ tó bá ṣoore fẹ́ tí ẹni bá ṣoore fún ni a ní láti dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ṣùgbọ́n irú àwọn ọpẹ́ báyìí ẹ̀sìn ló máa ń bọ́ sí bá mi mọ́ mi ẹnjìníà àwa máa sọ òtítọ́ ọ̀rọ̀ fún yín bó bá wá ó wá kù sí yín lọ́wọ́ kẹ́ gbọ́ ó kù sí yín lọ́wọ́ kẹ́ má gbọ́ fídíò tẹ́ ṣe yẹn inú àwa ọmọ yín ò dùn sí yín pẹ̀lú fídíò tẹ́ ṣe yẹn tẹ́ bá tiẹ̀ máa ṣe fídíò ṣèbí wọ́n á jẹ́ kára yín yáná wọ́n tún wá ń sọ̀rọ̀ sí yín lẹ́nu ẹ sọ pé kìíní kan tẹ́ bá fídíò tí mo fẹ́ play màá fẹ́ jẹ́ kẹ́ lísìn sí dáadáa ẹ máa mọ̀ wípé nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ àgbò. irú opportunity tí bàbá Kollington ní yìí ṣé àwọn ọmọ wọn máa nírú ẹ̀ ṣé àwọn ọmọ táwọn ọmọ wọn máa bí ṣọ́ máa nírú ẹ̀ ṣèbí torí àwọn súnmọ́ àwọn olóṣèlú ni pẹ̀lú pé wọ́n súnmọ́ àwọn olóṣèlú náà ẹ wo bí kíní yẹn ṣe ti wọ bàbá yẹn lára kó tó àtẹ́ǹdì sí wọn. àwọn tí wọ́n tẹ̀ tí jọmọ lẹ́yìn wọn bí bàbá wa Wàsíù Àyìndé K1 the ultimate ọ̀rí wọn náà Ọ̀túnba Àlàbí Pasuma ọ̀rí wọn bàbá wa Saheed Òṣùpá Olúfimọ ọ̀rí wọn náà. nǹkan tá à ń sọ nìyí wípé ẹ jẹ́ kí gbogbo wa jọ sowọ́pọ̀ tí ìta bá túlẹ̀ Yorùbá ṣe tá gba òmìnira tá dá dúró ẹnìkan ò ní dúró di ẹnìkan mọ́ ẹ wo bí bàbá ṣe pariwo káwọn dúpẹ́ lọ́wọ́ kìíní kan bí bàbá yẹn ṣe ń sọ̀rọ̀ wọ́n ń sọ bíi pé bí kéèyàn máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ní ẹja ẹ̀mí àwọn padà iṣẹ́ ni ẹlò yẹ kó dẹ̀ ní wọn padà ní àbí ìjọba gbogbo nǹkan ìdẹ́ làwa ń pariwo gbogbo àwọn nǹkan yìí kò jẹ́ big deal nílùú òyìnbó kò jẹ́ bàbàrà kò kí ń ṣe nǹkan pé kójú má gbọ́. tẹ́ bá rí bàbá yẹn psychologically ẹ máa mọ̀ pé that man is in pain inú wàhálà ni bàbá yẹn wà inú wọn ò dùn but he just have to do it he just have to do it. ṣé gbogbo alamọ opportunities ẹni tó dárúkọ pé ó treat wọn tó take up medical wọn ṣé gbogbo alamọ opportunity àti lọ bá wọn bí General Kollington Àyìnlá ṣe lọ bá wọn sì tí wọ́n treat wọn lọ́sibítù yẹn ṣáwa lè lọ bá wọn bẹ́ẹ̀ ìdí nìyẹn táwa ṣe ń pariwo fẹ́yìn bàbá yìí wípé ilé ti tó lọ tíwájú ò bá ṣe lọ ẹ̀yin máa ṣe padà sí làwọn at 60 something Nàìjíríà ti pé 60 something ojú òkè bàbá ṣé gbà tẹ́yìn wà kékeré bí àwa yìí ṣé bí Nàìjíríà ṣe rí lélẹ̀ ẹ wo bó ṣe ń pa àwọn èèyàn lọ́tún tó ń pa àwọn èèyàn lọ́sì ẹ wo nǹkan tó ṣẹlẹ̀ ní just láàárọ̀ lédèlé ṣèbẹ́ gbọ̀ngàn tí very dark máa sọ gbogbo wa la gbọ̀ngàn tí very dark máa sọ ó gbé fídíò kan jáde tẹ́ bá rántí ó lọ kí àwọn kan tó bọ́ọ̀mù tí wọ́n fẹ̀mí wọn ṣòfò ńgbà kan ó wá jáde láàárọ̀ ìbò ń sọ oríṣiríṣi ọ̀rọ̀ mo sì padà gbé yẹn bọ̀ ẹ jẹ́ ká yanjú ọ̀rọ̀ bàbá Àyìnlá Kollington Àyìnlá náà mo gbọ́rọ̀ tí bàbá yẹn sọ ojú dẹ̀ ní tì mí ojú gbá mi tì fún gbogbo ọmọ Yorùbá ó jẹ́ kí gbogbo ẹ̀yin èèyàn ńláńlá nílẹ̀ Yorùbá lè ní ó jẹ́ kẹ́ lè fi ti bàbá General Àyìnlá Kollington ó jẹ́ kẹ́ lè fi ti wọn kọ́gbọ́n ẹni tí ó bá ìtì ìrebi dágbà ń rè ó jẹ́ kó múra sọ̀rọ̀ ara ẹ̀ àwa tá a jọ mọ yín a tún wá ń pariwo tó jẹ́ kẹ́yìn bàbá ìkẹ́ dúró tì wá kàkà bẹ́ẹ̀ ẹni ká mórí wá ká mọ́rùn wá àgbààgbà mélòó ló dúró tán òkè ọ̀hún gbọ́ ọ̀pọ̀ tí mo sọ náà ẹ jẹ́ kí àjọ lísì sọ̀rọ̀ tí bàbá Àyìnlá Kollington ọ̀rọ̀ tí wọ́n sọ mo fẹ́ jẹ́ kí àjọ gbọ́. Gbogbo ọmọ Lagos State à ń dúpẹ́ lọ́wọ́ yín à ń fi àsìkò yìí a fi ń fi nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ ò mọ̀ a fi ń fi hàn yín ní LASUTH hospital lábẹ́ aláṣẹ
Adétòkunbọ̀ ó Fábànwò Ọlọ́run nìkan ló lè gbà yẹn lẹ́ o àmọ́ wọ́n gbìyànjú fún mi torí mi bá ti mọ̀ sí láyé mọ́ àmọ́ ọpẹ́lọpẹ́ wọn Alhaji General Kollington Àyìnlá olórí gbogbo onífújì pátápátá èmi ni mò ń sọ̀rọ̀ yìí gbogbo ọ̀pọ̀lọpọ̀ èèyàn wọ́n ti rò pé mo ti kú ni bẹ̀tì lásùt ọba ni wọ́n mo gbàtẹ̀wọ́ fún wọn lásùt lábẹ́ bàbá wa Adétòkunbọ̀ ó Fábànwò ẹ kú iṣẹ́ takuntakun o ẹ wo bí gbogbo bí ṣe rí ẹ wo gbogbo bó ṣe rí ẹ wo bó ṣe rí ẹ try gómìnà wa Babájídé Olúṣọlá Sanwó-Olú mo kí ẹ̀yin náà o àtìlẹ́yìn yín ni mo dẹ̀ tí chief of staff náà torí gbogbo àwọn tí wọ́n mẹ́kọ̀ọ́ dúró náà nìyẹn àti àwọn commissioners pátápátá àti gbogbo àwọn tó wà ní London àwọn tó ń gbé yín tó ń gbélé yìí tó ń gbé bí gbogbo yín ni mo kí ẹ wá wo iṣẹ́ ribiribi tí LASUT ń ṣe o ẹ wo iṣẹ́ ribiribi tí LASUT ń ṣe o mo dúpẹ́ gbogbo ọmọ Nàìjíríà mo dúpẹ́ fún yín ẹni tó lè wá kí mi ẹni tí ò lè wá ẹlòmíì ó fowó ránṣẹ́ sí mi tí ń ṣe nǹkan kékeré mo dúpẹ́ ẹni firú ẹ̀gbá o torí ọ̀pọ̀lọpọ̀ ló ti lérò pé ó ti kú bẹ̀tà dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run LASUT ó ra ẹ̀mí mi padà mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ó yá yínú ẹ̀gbọ́n nǹkan tí bàbá Àyìnlá Kollington sọ wọ́n ní ẹnìkan sẹ́ẹ̀dúró sáwọn ẹnìkan ṣe gbá ẹnìkan ṣàbù dábà wo fídíò yẹn dáadáa ẹ máa gbé bàbá nídìí help ṣé tílẹ̀ Yorùbá bá da ṣé nǹkan tó ṣẹlẹ̀ sí wọn yìí tó máa ṣẹlẹ̀ tílẹ̀ Yorùbá bá da tí wọ́n bá sick will it depend on anybody tílẹ̀ Yorùbá bá da ṣé bàbá Àyìnlá Kollington ṣé wọn ló yẹ kó jáde kó máa fi campaign as a matter of fact níbi tílẹ̀ Yorùbá délé ní tí ó jẹ́ káyà gbàlagbà kọ̀ọ̀kan tó tiẹ̀ máa láyà láti jáde kó o fẹ́ wá sọ̀rọ̀ ọ̀rọ̀ dúdú tàbọ̀rọ̀ campaign nípa olóṣèlú níbi tí nǹkan ń lọ yìí. Mo mú ọ́díò kan wá fún wa tí mo fẹ́ play màá play ọ́díò yẹn sìn but before then ẹ̀ka díẹ̀ ká polówó ọjà wa náà. Aula Bitter Tea ẹkùn akíkanjú tí ń wọ̀yá ìjà pẹ̀lú àwọn àìsàn bíi kíndìnrín èyí tó ní stone nínú kidney stone yóò mẹ́ẹ̀tì rẹ̀ tẹ́ẹ̀sì yámọ́ ìgbẹ́ dànù òun kan náà sì tún ní o ló ń ṣiṣẹ́ fún liver àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ a tún máa ṣiṣẹ́ fún heart èèyàn ìṣòro àìlèmí sókè sódò dáadáa Aula Bitter Tea tó tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga high blood pressure bákan náà gbogbo ẹ̀yin tẹ́ bá ní ìṣòro ìsétọ̀ tá a mọ̀ sí prostate cancer gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá ni yóò wo gbogbo ẹ̀sán ìṣòro ara ríro ń kọ́ egbògi Aula Bitter Tea ní kẹ́ ẹ gbẹlura o gbogbo ẹ̀yin tẹ́ wà ní Manchester láti rí egbògi Aula Bitter Tea rà ẹ kàn sí wọn ní nọ́mbà 45 Middleton Garden Manchester M24 1AB tàbí kẹ́ ẹ pè sórí àwọn nọ́mbà tó wà lójú ìwòran yín yìí àti Nigerians nọ́mbà yìí pẹ̀lú 0803 319 4355 tàbí 0802 626
5000. egbògi La Aula Bitter Tea ewé àtegbò pọ́nbélé wọ́n fi ṣe àgbékalẹ̀ rẹ̀. pẹ̀lúra lónìí kò jẹ́rìí sí ìmọ̀ ìjìnlẹ̀ tiwantiwa. La Aula Bitter Tea ó jẹ́ egbògi tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí wọ́n ti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí wọ́n ti pè wá tí wọ́n ti dúpẹ́ lọ́wọ́ wa tó kọ̀ǹfàmù wípé wíbẹ̀ ìjẹ́ bẹ́ẹ̀ ni ẹ pè wọ́n ìwọ tí ọmọkùnrin yẹn bá kéré tàbí wọ́n tó bá lè kílẹ̀ gbìngbìn tàbí wọ́n tó jẹ́ pé màdàm máa ń kọ̀ǹpilé kó lè ṣe dáadáa tàbí wọ́n tó fẹ́ àdúgbò tàbí wọ́n tó fẹ́ oríṣiríṣi pọ̀ bíbẹ̀ ṣáàpì La Aula Bitter Tea pè wọ́n sórí fóònù nọ́mbà wọn 08026255000 pè wọ́n sórí WhatsApp wọ́n bá wọn òdo àdúgbò àpòlè bí ọjà lẹ̀ náà ẹ jẹ́ ká gbọ́ ọjọ́ gbọ́jú ìpapọ̀ torí wípé tábà ní ká máa wo wèrè kó sòkú ìyá ẹ̀ á ṣe yamayama ọ̀rọ̀ tí mo fẹ́ pè yìí mo fi ránṣẹ́ sí bàbá wa Ṣómùyíwá tọ́náwọn jẹ́ wòlíì tó ń sọ oríṣiríṣi ọ̀rọ̀ ẹ jẹ́ kí àjọ gbọ́jú yìí. Lásìkò ilẹ̀ yìí iná àkùbí lásìkò ilẹ̀ yìí iná wa lẹ́ẹ̀kan sí ti gbogbo kẹ̀yìn àtọ̀ bá mọ̀ sí mass burial ilé ìtura tó sọmọ òbí kí lè jẹ́ mẹ́sẹ̀gì sí bàbá confam Olúmúyìwá tọ́lá òdì tó rà jẹ́ wòlíì. Bàbá ń bá wọlé di prophet ṣe babaláwo ní nǹkan tó sì di wòlíì kẹ̀yìn kan ní babaláwo kẹ̀yìn kan ní prophet kẹ̀yìn kan ní jagunjagun kẹ̀yìn kan ní tọ́ṣẹ́ bàbá mi ìdí jáde fún yín o mo gbogbo ọ̀gbẹ́ fi lè because of bóyá ọkọ̀ gbàgbọ́ ní wọ́n mi bàbá ó máa dákẹ́ bọ́ọ̀lẹ̀ gbé torí pé àwa mọ̀ ìyàdá a lè mú àwọn nǹkan tí ṣe ní múvẹ́ǹtì àwa mọ̀ ìyàdá ẹ̀yìn tó jẹ́ pẹ̀lú fúngun ẹmu fi góòlù ààrẹ ti gbà gbọ́dọ̀ tẹ̀ sọ nígbà tá a fẹ́ lọ sójú ọ̀tá àkọ́kọ́ tá a fẹ́ lọ sójú ọ̀tá ẹ ti gbà bí àkọ́kọ́ tẹ̀ sọ pé máa ṣe ilé tá a fẹ́ ṣe lọ́la bàbá rẹ gbọ́dọ̀ lórí ọ̀rọ̀ ẹgbọ́nlẹ̀ lórí ọ̀rọ̀ sí Sunday Igboho sí Sunday Igboho kúrò ìwé tẹ́lẹ̀ kọ́kọ́ lè máa fi gbágbó ẹ wá sí social media ẹ lọ́rọ̀ sọ fún yín pé tí bàbá yín bá wọn ní pé fún bàbá yín máa ṣẹ̀wọ̀n bàbá ṣé sí Sunday Igboho sọ pé báwọn ní ṣù pẹ̀lẹ́ nítorí mi gbogbo àwọn àgbàgbà ẹ̀ Yorùbá bàbá ló jẹ́ sí Sunday Igboho ọmọdé sí Sunday Igboho jẹ́ sí wọn kò dẹ̀ sí ìjà kọ̀ọ̀kan láàrin wọn tó ti lè rò fún wọn torí gbogbo ọ̀nà ni wọ́n mọ̀ pé tí bàbá wa ń já fún ọkọ̀ tó àti ọkọ̀ tó gbé yàrá. Bàbá èmi tí àsìkò yìí sọ fún yín pé ẹ lọ bọ́lẹ̀ bẹ́ẹ̀ tẹ bá fẹ́ fẹ́ èèyàn kó lóhùn ọjà kò kì í ṣe láwọn èèyàn bí Ìgbòho ló fi ń tajà o ẹ̀yà gbájúmọ́ ṣe kẹlọ gbájúmọ́ ṣe ń dúdẹ̀ pa kẹ gbájúmọ́ sára tẹ̀ jẹ bẹ́ẹ̀ ni ẹ gbájúmọ́ sára tẹ̀ jẹ o ọ̀rọ̀ Ìgbòho tẹ fẹ́ yà sí kẹ máa fẹ́ látàrí lóhùn ni o èyí tí tó jẹ́ pé ẹ̀wọ̀n bàbá tí wọ́n ti sọ ní Ìgbòho tẹ wá sọ fọ́nà ń ba yín sọ̀rọ̀ kan tí ẹ̀ pè wá láti ẹ̀sọ́ fún bàbá tí kéèjì nọ́mbà pé ẹ̀rí nọ́mbà wọn àwa ká súnmọ́ ohun tẹ̀lé pè wá kí a lè dì í mọ òkè bá wọn sọ orí social media ní ẹ tí wá lọ jíṣẹ́ just because you want to generate traffic. Ẹ bàbá ṣé mo kí láti ń fàbùkù tó ń lò ọ̀rọ̀ bàbá wa ti Sunday Igboho kí ló tà àwọn ìwà máa ń mú bàbá yìí mọ́ kí ló tà máa ń torí nǹkan tí a fẹ́ jẹ ta máa ń bà nǹkan tí a fẹ́ jẹ àbàbà kan fún àwọn bí o kò yà ilé sometime àwọn ọmọ owó èèyàn ti dé bàbá kan fún àwọn ẹ̀rọ bọ́ọ̀lẹ̀ bẹ́ẹ̀ kí wọ́n máa jẹ sàárà yìí bẹ́ẹ̀ tí wọ́n máa jẹ kí wọ́n máa tu àwọn onígbò yìí jẹ ẹ bọ́ọ̀lẹ̀ lórí ọ̀rọ̀ tó àjàdùkú ní kò ṣe lọ́mọdé o ẹ kì í mọ ojú ẹ̀kọ́ bàbá ẹ bọ́ọ̀lẹ̀ bẹ́ẹ̀ ẹ bọ́ọ̀lẹ̀ bẹ́ẹ̀ ẹ bọ́ọ̀lẹ̀ bẹ́ẹ̀ tẹ bá fẹ́ fẹ́yàn trend tẹ bá fẹ́ fẹ́yàn fún kọ́sọ́mà tẹ bá fẹ́yàn fún kóńgò tẹ bá fẹ́yàn fún mọ́bù kò ṣe bí Ìgbòho ọwọ́ ìbánisọ̀rọ̀ ṣeréṣeré o
jáde sórí mídíà tí ẹ sọ pé pé bàtẹ ní problem pẹpẹ Koiki ẹgbẹ kiri kan ẹgbẹ bá ẹka owó ẹkùn yìí tó bá tí wọn dìbò yìí ṣọ́ọ̀ṣì kiri kọ̀kẹ́dẹ̀ kan ṣé àwọn tẹ dárúkọ yìí ṣé àwọn náà dìbò yìí ṣọ́ọ̀ṣì yìí àbí ṣé àwọn tẹ dárúkọ yìí ṣé wọn fi fáwọn yẹn ṣé wọn fi pé àwọn náà lè lò ètò fún ọkàn gbogbo wá ṣe tiwa fọ́nà ni ṣé ẹ máa ń bí ṣé òkè ṣé torí pé ẹ bèrè kan lọ́wọ́ ṣe sọ́ọ́lẹ̀ gbò ó bóyá wọn ṣe fún yín àbẹ̀bèrè lọ́wọ́ Koiki wọn ṣe ṣóun lẹ́sìn wà lọ rí pákéjì ara yín báyìí tí ó sọ pé ikú bàbá yín sí náà bàbá lẹ́gbẹ̀ẹ́ nígbàgbọ́ Yorùbá ní sọ kọjá kò tí ẹ̀ kọ́ọ̀dù máa fi káàsì kùsù bàbá àkàmọ̀ lásán lè jẹ́ èyí tẹ́ bá sún bàbá pọ̀ fáàmù tọ́pẹ́ àwọn oníwòlíì tọ́pẹ́ àwọn jagunjagun tọ́pẹ́ àwọn ní ọlọ́ṣẹ̀ ìtajà tí wọ́n wá pe àwọn ní babaláwo ẹ pè wọ́n kẹ́ bá wọn sòtọ́ ọ̀rọ̀ bí wọ́n ti máa gbọ́ o ẹ bá wọn sòtọ́ ọ̀rọ̀ kó ní múvẹ́ǹtì ta wà ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí ló ti bọ́ sí o ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti dálábò ara o ọ̀pọ̀lọpọ̀ wa ní àlùwálé mọ́ o ọ̀pọ̀lọpọ̀ wa láti súnlé mọ́ o kí ọba kan fún àwọn ọmọ ìlú wa o. ọ̀rọ̀ lẹ́gbọ́ tí mo fi ránṣẹ́ sí bàbá confam tó láwọn jẹ́ prophet ọ̀rọ̀ lẹ́gbọ́ tí mo fi ránṣẹ́ sí àwọn èèyàn wa wọn kì í fẹ́ dúró lórí àpọ́nlé ẹ̀tẹ́ ló máa ń fẹ́ àwọn èèyàn wa máa ń nífẹ̀ẹ́ ẹ̀tẹ́ kéèyàn kún wọn lílọ náà kẹwò bàbá yìí wọ́n jáde ọ̀nà àwọn prophets má ṣe o gẹ́gẹ́ tí ó pè ọ̀rẹ́ ní kó fún ìtọ́jú. Mágbẹ̀rẹ̀ ó ṣàwọn òwe pàápàá yìí mágbẹ̀rẹ̀ ó ṣàwọn òwe bí èké àwọn wòlíì òbí lọ ìgbà tó wá mú wá tó wà láti tó dìbò ó bá olúwèrè ìwọ̀n rí. Ṣùgbọ́n ti gbé èso àǹsọ nígbà tó fẹ́ àtàkì lẹ́kọ̀ọ́ bàbá kílẹ̀ ń wò ìgbà tí kíní fẹ́ dúgbàmù bàdàn ọlọ́wọ́ bá yín sọ bàbá sóhun ìwà bàbá má jà wá fún yín o kí ọ̀rá máa ta ọṣẹ dúdú tẹ̀ǹtà jẹ́ kí ọ̀rá máa tu àwọn múgbù yín jẹ bàbá àjànà kọjá mo rí ìkọ́ fìrí ni o tàbá rí i ká ní arí i o ẹ kì í mọ ẹran bí ó rẹ̀ kọ́ o ìgbòho sínú ẹgbẹ́ wọn máa fi gbádùn o. Owó orí náà síbẹ̀ ìgbà tí wọ́n tún lọ bọ́ọ̀mù gbàgbọ́ wọn orí náà tọ́jú tí mo bá dá ẹ̀rọ ọmọ bọ́ọ̀mù pẹ̀lú àgbọ̀ káwọn alábàárà ẹgbẹ́ tó ṣọ́ra wọn kiri ìjọba ẹ̀yìn ó lè gbogbo wọn owó ó ti gba gbogbo àwọn òbí àwọn pásọ̀ ó ti gbà wọ́n jẹ́ wọn orí kankan ẹ̀sìn nọ́ọ̀tì pàtí wọ́n ṣe ẹlẹ́sẹ̀ yìí náà ẹ̀rọ láàbọ̀ ìwọlé ilé kan ní wọlé tó bá wọlé wọlé tó bá wọlé wà lọ́wọ́ wọlé tó kú ìṣà àìkú jẹ́ ìlú gbogbo wọn jà ọ́ láyà ọlọ́run tó ṣe ń ṣiṣẹ́ kò yẹ lákòókò irú àwọn tó ọ̀dẹ́ wọn ní ọlọ́run tó wọn rí wọn tó jẹ́ ìpìlẹ̀ tó kílẹ̀ ọlọ́run tó ló mọ bóyá ṣì nǹkan ọlọ́run tó ló mọ bóyá ṣì nǹkan lájà wọn lò. Ṣèbí tẹ́lẹ̀ máa ń pa yín ẹ̀dẹ́ ẹ̀tọ́ owó. Òkè gbogbo pátápátá lóde kan lórí àpòjù náà. Ṣé ẹ rí nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọmọ Yorùbá yìí tó wọ̀n mọ̀, especially àwọn òní èké, nǹkan tó wọ̀n mọ̀ ni pé ọmọ Yorùbá àtàtà ni olóyè Sunday Igboho. Ọmọ Yorùbá àtàtà ni àwọn bàbá wa náà gbogbo àwọn bàbá wa látòkè lókè pátápátá torí kò sí ẹni rẹ̀ nínú wọn ọmọ Yorùbá àtàtà ni wọn. Èrò tí bàbá confam tó rò sí olóyè èrò ibi tó rò Ọlọ́run ti yí padà ó ti sọ di èrò àlàáfíà. Pẹ̀lú ògo Ọlọ́run. Bẹ́ẹ̀ni èrò ibi tẹ́ ẹ rò sí wa tẹ́ ẹ rò sí olóyè nǹkan tó wà lọ́kàn tẹ́ ẹ fẹ́
lẹ́sọ̀ ṣùgbọ́n ọlọ́run yí padà ó sọ di eré ọmọ Yorùbá àtàtà ní lóye ìlú ti yí orin ti ṣéǹjì bẹ́ẹ̀ bá mọ̀ ìlú wa ti yí orin wa ti ṣéǹjì bẹ́ẹ̀ ni àwọn bàbá wa ìlú wọn ti yí orin ti ṣéǹjì nǹkan tẹ́ẹ̀mù lẹ́ẹ̀mọ̀ ìlú ti yí orin ti ṣéǹjì mi ní sọ jù bẹ́ẹ̀ lọ fún yín ẹ̀yin wòlíì èké gbogbo ìlú àwọn ọmọ Yorùbá ti yí látòrí àwọn bàbá wa pátápátá títí désàlẹ̀ ìlú wa ti yí orin wa ti ṣéǹjì olóyè Sunday Ìgbòho ó máa wá ṣòkú yẹ ní ayọ̀ àtàlàáfíà ló dẹ̀ máa fi ṣe tó bá tún wù wọ́n láti tún padà sí ibi tó ń gbé wọn tún padà tó bá wù wọ́n láti dúró wọn dúró nǹkan tẹ́ẹ̀mù lẹ́nu ṣe gbọ́ àwọn èyí bàbá tó lòun bàbá kàn fáàmù àbí ara ṣe òdì mánà bí ìrírí sí ìsọ̀rí lọ́jọ́ bí a ti rìn là ń komi àwọn àgbà ló sọ bẹ́ẹ̀ ẹ wo bó ṣe rí bí ìwèrè ẹ wo bí bó rí ṣe rí bí orí ìwèrè ẹni tó ń pera ẹ̀ ní wòlíì èké tá a bá rántí tá a bá gbàgbé tá a bá rántí bàbá kọ̀ǹfàmù òun ló mú dé July 3rd 2021 bàbá kọ̀ǹfàmù ló ní July 3rd òun lọ́lọ́run máa ṣe láyé ọjọ́ ta kìíní kan tó máa ṣe ọlọ́run ló mú déètì yẹn ẹ wo wòlíì èké tó sọ̀rọ̀ tí ọ̀rọ̀ ẹ̀ ò ṣẹ wòlíì èké bàbá yìí òṣèṣẹ̀ máa òṣèṣẹ̀ máa sọ ìran èké ẹ̀ káàkiri gbogbo ayé látàrí tó ń ká olóyè mọ́lé ní July 1st òun máa lọ sí ọgọ́ta òun máa lọ ṣe kínní òun máa ṣe gbogbo méjì òun máa ṣe yàyà mẹ́fà lórí irọ́ orí irọ́ náà lọ ilẹ̀ pàpà ìṣúwà still ẹ̀jú dúró lórí irọ́ yìí ẹ̀yin wòlíì ẹ̀ka ẹ̀dẹ̀ tí wọ́n ní iṣẹ́ wòlíì náà tí ò bá gbé yìí lọ wá nǹkan mí ṣe máa wọ́n náà àti máa lo àwọn èèyàn ní jìbìtì káàkiri sódà àwọn èèyàn lè máa wá sí ṣọ́ọ̀ṣì yìí so ìlú ti yí orí ti ṣéèjì o ìlú wa ti yí orí wa ti ṣéèjì olóyè ń bọ̀ láti wá ṣòkú yẹn tónítóní ládìyẹ tó pè mọ́ bọ̀ àlọ́rẹ́ àlúbọ̀ àlọ́rẹ́ àbọ̀rẹ́ tó bá tún wù láti dúró á dúró a máa ṣe bísíǹsì ṣe ti gbọ́ ẹ ṣe gan ni a máa ju ṣètò wa. ẹ ṣe àdúgbò gan ni ìyá wa ẹ ṣe mọ. ó ṣe náà fún àpapọ̀ ní orí Yorùbá yìí ó dẹ̀ bìí fún ọ̀rọ̀ pé àní orí olóyè lọ sọ ó ní ká ṣe ìdán àdúgbò àwọn nǹkan ṣe tó tó tẹ̀lé pé àti ìdúró fura fún àwọn òbí àwọn òbí ṣé ẹ̀jẹ̀ fi àdúrà ìlú padà kí ló ń gbé pọ́sítà wọn sọ àtọ́wé àdéhùn a ní òun ṣe ìkejì fún àwọn òbí wọn ìyàtọ̀ bí ẹ̀rọ wọn ni wọ́n ṣe ìkejì fún àwọn òbí wọn kó wà wọn. Who says that who does that? Anyway, well, we need mama about to feel anyway. It's that girl Christy who made your mama. She called in. It's not much. Sorry, just about that. Sorry. I'm just thinking, I'm just about to go. See the national and what we saw. Every time I tell you, I don't know. Take on both of them. If you really want some, I'm going to buy. I found more work. I'm a son. I'm a baby. I'm going to after that, I'm going to go to the one. The guy I know, I'm a son. I'm more. You see, we need the job. We money. We teach them. Before I don't know, we should watch it up. Number one, I think like I did. I don't want it. I don't want it. I don't want it. They don't want it. So we just don't know. Ìjọba ti ó dé fún ikú ṣe ní oṣù tó tó ti ìlú ẹ̀fọ́ ìjọba ti ti wọ́n tí ó ti ìwúrí àṣàkóso tó ti ìwúrí oṣù máa bá ọlọ́run tó wà bá
àti padà sí wọn ìmọ̀ náà wọ́n fi ṣe wọ́n fi pín ìṣe ìkọ̀kọ̀ gbogbo wọn. Ṣé kò tẹ́lẹ̀ yẹn ti èyí ẹni ọlọ́dọ̀ wo sì fún mi ti ẹ̀yìn àti ti ìbílẹ̀ nígbà tó sì ṣe ìgbéra wọn tí àgbà wọn fún mi àti òwe yẹ ṣe ẹ̀yìn lẹ́yìn ìgbéra lórí àgbà òkè lọ. Ó máa wá sí Nàìjíríà wọ́n á ṣe èyí fún àwọn yìí ìlú yẹn fi gbé ìlú lẹ́yìn iṣẹ́ wọn àbí kò fún wọn àti ṣe èyí fún yẹn. Ó máa wá bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ ó máa ṣe èyí. Àwọn bá ti gbó ọ̀rẹ́ ìjìnlẹ̀ àwọn ìjìnlẹ̀ àpapọ̀ àwọn ìjìnlẹ̀ tó síbẹ̀ ó ṣe òkú ẹ̀rú àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ wọ́n gbogbo wọn wọ́n ṣe oṣù Nàìjíríà ó tó kéré ìwà àwọn ìlú. Yorùbá ìwọ̀sí fún wọn náà ìwọ̀sí wọn ìwọ̀sí wọn ìwọ̀sí fún wọn ìlú wa ní ìwọ̀sí wọn lè ẹgbẹ́ wọn ní sọ àbí ìdílé wọn ìbá wọn ìwọ̀n lè ṣe ìgbà wọn àwọn àṣẹ àwọn àbí ìdílé wọn for this moment àbí ìdílé wọn àbí ìdílé káwọn tó lọ fún wọn ó jẹ́ pé wọn ò rí ìdílé kọ́ lọ fún wọn ó lè ṣàkóso oúnjẹ ọ̀dẹ̀ fún ọmọ tó lè wí sí ìfẹ́rẹ́ ìkẹ́lá fún olúwa tó tó ní kí á tó nípa rẹ̀ wá sí ilẹ̀ ó ṣẹlẹ̀ èyí fún ilẹ̀ olúwa bá àbúdà kò sọ ìbá àbúdà tó délé ọ̀dẹ̀ ní sí ọ̀dẹ̀ ní wọn ọdún wọn àbúdà máa sọ ìdílé olúwa àbúdà ó sọ ìdílé tẹ̀lé ìjẹ́ ìjẹ́ ìfẹ́ ẹgbẹ́ ìrẹ́ ọmọ yìí àbúdà táwọn olúwa yìí sọ ìdílé fún ọmọ ìwádà wọn bọ́ síta wọn nà ní bàbá wọn araba fún ọyẹ lọ́wọ́ ibi yẹn ó ti padà ó ti tẹ̀lé ayé wọn ti tẹ̀lé wọn. àṣẹ wà. ibi yẹn ó ti padà tó tó bí wọn agbára kristi ìdíwọ́ ìdẹ́ta ìdẹ́ ó tẹ́ ní ọ̀rọ̀ àgbègbè ìdẹ́sẹ̀ kò sí láàárọ̀ ibi yẹn tó tẹ̀lé náà ti pọ̀ kó tí ìlú padà tó tó ní ẹ̀kọ́ nínú rẹ̀. ìyá mi kẹ́ tó orí tí mo ti ṣe ṣọlẹ̀ pé. ìbọn máa wá àwọn àṣìṣe tó bá yé bí ara wọn ṣe tó wọn kó sí lọ́wọ́ nìkan ó rà wọn àgbò wọn èyí ìkànnì ayé gbogbo ilẹ̀ yìí ìgbàgbọ́ bọ́tà sọ wọn àwọn àgbò wọn ẹ̀tọ́ wọn ti fíjọ́ kó wà ní ẹgbà alẹ́mọ̀lẹ́mọ̀ ẹ̀fẹ́ ẹ̀kọ́ wọ́n fi wọn dúró àsìkò tó wà ní wọn dúró àwọn bàbá wa òfin àwọn ọba fún wa àwọn àbùtọ́ wa alẹ́mọ̀lẹ́mọ̀ ilé ayé ìgbà yìí wọ́n náà we are going to find my freedom. Àwọn náà gba freedom wọn, wọ́n bá gbà lẹ́gbẹ̀ẹ́ ọjà fún mi. Tó àwọn àwọn tó wà àti cloud tó wà nígbà ìwúlò tó rà títí gbà àwọn àgbà tó wà lọ́wọ́. Ojú ti rà lẹ́gbẹ̀ẹ́ iṣẹ́. Wọ́n máa ṣe wọ́n ṣe àwọn àgbà. Lòun fún mi máa ṣe èyí. Wọ́n máa dúró àwọn ìwúlò ìwà bọ́ọ̀sì. Divorce ma ṣe èyí ọmọ sí wọn sí dáhùn ní freedom ẹ̀rọ sí mi àwọn àdéhìí àwọn àdéhìí ó lè máa tún dúró fún Nàìjíríà torí àwọn tó ń bá ìwé tí ó lè ṣe fún wọn. Confirm. Wọ́n máa dúró adúró fún mi dúró ìgbìmọ̀ tó everybody. Bẹ́ẹ̀ni. Sí wọn ẹ̀kọ́ rẹ̀. Confirm. Wọ́n kò dájú ìkókó láwọn kò dájú ìkọ́ yẹn every return of fake prophets your own fake prophets èyí náà fún ọmọ ọmọ ìlú orí ẹni máa pẹ́ wọ́n ti come out and say it can't you pray get lost sí ọdún máa ṣe é bùtì ọmọ ìlú ọ̀tẹ̀ give another síbi gorgeous prayer Allah it's good city that is why Jesus Christ káàlù gbogbo ìwà ọjọ́ gbòòrò olúwa ìfọwọ́ sílẹ̀ àmàlẹ́ àmàlẹ́ pọ́tà láti ibi àgbáyé àgbọ̀rẹ́ lọ́sọ̀ wà lẹ́yìn àgbọ̀rẹ́ àti ìwọ àgbọ̀rẹ́ àgbọ̀rẹ́ ìgbọ̀rẹ́ fọwọ́sọ̀rọ̀ ọwọ́ àná lọ́nà ìgbà ọlọ́run ní àjíǹde kristi àbáàbá
Ada kalau yang ada bukan dia tak boleh ada dalam bukan pun dia sih bukan masih saya tahu amal orang ini ada satu orang aku sih banyak ini semua dia dari mana dia usir dia kiwa leo yafi yadwa izextra ẹ ṣe gan ni ìyá wa tí ẹ sọ̀rọ̀ tán yìí ẹ̀yin náà ẹ wò ó tẹ bá ń gbóhùn àwọn ọmọ akin tẹ bá ń gbọ́ ohùn àwọn akin ẹ mọ̀ pé àwọn ìyá ẹ ṣe gan ni tí ẹ sọ̀rọ̀ orí mi dẹ̀ wú ẹ̀yin náà ẹ wò ó orí mi ń wú orí mi ń wú mo máa ń sọ fáwọn èèyàn pé bí àwọn wèrè èèyàn ṣe wà bẹ́ẹ̀ náà làwọn èèyàn gidi ṣe wà nílẹ̀ Yorùbá ẹ wo ojú òní tí wàá lẹ̀ Yorùbá ẹ̀yin àgbààgbà àdàkẹ́ ìyá. tí n bá gbórúkọ Sunday Igboho àyà mi ò tó jáde kò sí nǹkan kan òtútù ó mú mi pẹ̀lú. òtútù tí mo ọ wá parọ́ pé òrírò ẹ̀rí kọ́. látijọ́ tí wọ́n ti bí mi rírò ẹ̀ rí níjọ́ tí mo gbọ́ pé Sunday Igboho ń tún lọ Ògùn State báyìí níjọ́ náà mi ò lè sùn. ẹ lọ níṣẹ́ ọlọ́sí ọmú. Hello everyone, mommies and daddies, uncles and aunties, you are all welcome to Masbi TV. Yes, this is a platform where we speak truth to power. We keep you updated with fresh news, lively interaction shows, etc. So while you're watching this video, kindly give this video a like, click on that subscribe button to subscribe to our YouTube channel, and remember to turn on the bell notification to always get notified each time we upload a new video. And also drop a comment at the comment section. Yes, one more thing, we are open to online advertisement, video coverage, etc. You can contact us via the information that is being displayed on the screen. Thank you so much for coming to our channel, and thank you so much for watching our video. Now, ìsìn tí gbogbo wa ti rí bí gbogbo nǹkan ṣe wá rí báyìí ẹ jẹ́ kí gbogbo wa ká sowọ́pọ̀ ìfọwọ́sowọ́pọ̀ ló lè mú ìdẹ̀ra bá ilẹ̀ Yorùbá. Ẹ̀yin náà ẹ wò Ṣéhù General Ìlápọ̀létì pẹ̀lú báwọn bàbá yẹn ṣe fi gbogbo ayé wọn ṣiṣẹ́. Ṣéhù bàbá yẹn ló yẹ kó máa dáwó fún. Ṣéhù bàbá yẹn ló yẹ kó máa dáwó fún. Ọ́ tún wá fowó àbùṣàbù lálejò kó tún ní kó tún máa campaign. Débi pé ẹni tó ń sọ̀rọ̀ sí wọn lẹ́nu gan kò fi bù rárá. Ẹ wò ó, odò àgbéwà kò ní gbé ọ̀dàlẹ̀ o. I love you all my fans.